èèwé bí wọ́n ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ ọba elédùà tó lo ọba olúwo ní sábàbí láti mú ọ̀gbẹ́ni Taofeek Adéníyì wá sínú ààfin láti mọ àwọn ọmọ kéékèèké lọ́wọ́ ẹni bá a kárí ohun tó ṣẹlẹ̀. ìwọ ló bí ọmọ yìí ìwọ tó bí ọmọ yìí gan kéré ó bí ìwọ bàbá rẹ̀ ńkọ́. kò sí bí báyìí kò sí bí báyìí ò yé mi o. kò sí nílẹ̀ yìí ìlú wo ló wá wà. Sáìdì Ṣakí yẹn ló wà. Sáìdì Ṣakí Ṣakí ló ti lóyún àbí ló ti wá wálé padà. ṣé bàbá rẹ̀ ọ̀tọ́jú rẹ̀ ni ọ̀tọ́jú rẹ̀ sọ́gbóyún ìgàn lọ́wọ́ rẹ̀ ọgbà lọ́wọ́ rẹ̀ ó sì fọmọ ilé ẹ̀kọ́ gbọ́ oyún yẹn lọ́wọ́ ẹ̀ ọmọ ló sì fain ó ti wá dá sí ọ láyà pé kí wọn nìkan máa dáná ìwọ náà wá gbóúnjẹ ni àbí iṣẹ́ kí ló ṣe kí ló kọ́ iṣẹ́ kí ló kọ́. ẹ̀yìn tí kò ṣe. ìwọ náà ò tí kò ṣe olóyún fún yàn kí ló fẹ́ fi tọ́mọ ìbáyìí nìsín kí ló rò pọ̀ fẹ́ fi tọ́mọ ìbáyìí nìsín. àwọn àbúrò rẹ náà ni ibi tó bá yẹ pé àwọn ọmọ mi rẹ bá lágbára láti tọ́ wọn ni láti tọ́ ọmọ ìpẹ̀lú wọn ò ní pé ìwọ àtàwọn àbúrò rẹ tó wá gbóúnjẹ. kí lorúkọ rẹ. Sofia. Sofia ilé ibo. mo kọ lé. Ṣakí ló gbé ọmọ ọkọ rẹ. ó yẹ bá mi fún ẹ lóúnjẹ wọn ó yẹ ẹ gbà ọmọ tójú ọmọ tó á fún ó yẹ ìgbà kan sí báyẹn ẹjọ́ lẹ́yọ kan. ohun tó ṣẹlẹ̀ náà ni pé ọ̀gbẹ́ni Adéníyì Taofeek rí pé oúnjẹ tí òun fún àwọn ọmọ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá tó bí ọmọ ẹgbẹ́ wọn lè má ti jẹun nínú ilé àti pé oúnjẹ yìí kò lè gbé wọn débì kan lẹ́yìn tí wọ́n bá jẹ tán lẹ́ẹ̀kan náà tí ó sì tán lẹ́ẹ̀kan náà lọ́wọ́ wọn wá gbà á lérò láti tẹ̀lé wọn lọ lé láti lọ bá ìyá wọn láti lọ fún wọn ní owó láti fi dáná oúnjẹ fún àwọn ọmọ yìí. arákùnrin gbìyànjú ó gbìyànjú gan-an arákùnrin tó ń wéwèé ní fọtògráfà bàbá olúwo tilẹ̀ wò ó ń gbìyànjú gan-an ní o pẹ̀lú kan lọ́wọ́ àwọn ẹni bí ẹni ṣùgbọ́n tá a fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ní pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ìyà ń jẹ àwọn èèyàn ó sì ń ta àwọn èèyàn ẹ̀yin ni wá ẹ dákun ẹ fara balẹ̀ wà nǹkan fìdílé ẹ̀yìn tí ń ṣẹlẹ̀. ọmọ tí ẹni á fún 10,000 rí níjẹjọ ní ẹnìkan notice ẹ̀mí fídíò ó wá lóun rọ ọmọ kan tó dún dùn ẹ̀yìn ẹ̀ bá ní fún. àwọn onírúurú amóhùn náà ìtí ẹ̀ di méjì rẹ̀ bọ̀ àwọn eléyìí ìyá kan náà ló bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ wò àtọmọ téńté wọn dàbí ọmọ nìjẹ wọn ò gbà òkè. àwọn èèyàn àwọn ọmọ tó kù lẹ́nu ọ̀nà gan tí èèwọlé ẹ̀yin náà èèwọlé. ṣé bí wọn kiri kóòkì ni sí wọn náà fẹ́ gbóúnjẹ ni ìwọ náà kiri fùfú ni sọ fẹ́ gbóúnjẹ ni ó lóun fẹ́ gbóúnjẹ ni ó ìwọ náà kiri pọpọ́ọ̀fù àwọn ọmọ yẹn dà ó yá promise. bá mi mú ó yá lọ gbé ní mo ló pé léyìn. nílé ọlọ́yà. nílé ọlọ́yà já sáré mọ́ ọmọ ìdílé ó yẹ yín dà ẹ̀yin ẹ wá jókòó ń bí ẹ wá jókòó ń bó òjì níbí báyìí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn dà ṣéṣe pé àwọn ọmọ yẹn tó ti sá lọ bá mi pè wọ́n ẹ má bọ̀ báyìí tẹ́ ẹ bá tó ti sá lọ lónìí ẹ jẹ́ pé ó yẹ má bọ̀ báyìí ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin wọn èyí ó ti rí i pé wọn ó yẹ ẹ má bọ̀ ẹ wá jókòó báyìí ká fi sáré mú ilé lọ sílé wọn ilé ọlọ́yà. Ọ̀yá jókòó jókòó ẹ gbọ́dọ̀ lọ o ọ̀yá ìwọ náà lọ jókòó ṣẹra dúró oúnjẹ tí mo kó fún yín
ẹ lè sá lọlé ọyẹ jókòó sẹ́ni ló jẹ́ kí nǹkan oúnjẹ tọ́pọ̀ fún yín à ń bọ̀ wá tẹ̀lé yín lọlé a fẹ́ fún mọ̀mí yín lówó ni tí wọ́n fi bá yín ra oúnjẹ ṣẹ́gbọ́ ẹ má tó sá lọ bíi ti jẹjọ́ o ẹ sá lọ. ok. mọ̀mí ẹ̀ dà ẹ rọra mà ẹ rọra mà a kàn yín kú lónìí wọ́n ní amúyín wá wọ́n ní àjọ máa bọ̀ ni káńsó ọkàn yẹ ìgàn balẹ̀ ó ní ẹ̀ ń so ọ yẹ jókòó ó sún ọ ni ẹ rọra o. You can sit down behind. Jókòó ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyá rẹ̀ la. Ẹ̀yin lẹ bí ọmọ yìí kí lórúkọ rẹ̀. Ọmọ tán bàjẹ́ kò lórúkọ mi lẹ́yìn ọmọ Ismaili ẹ̀yin lẹ bí àbí dáàdì ẹ̀ ń kọ́ bàbá rẹ̀ ti kú kí ló sọ ọmọ yẹn lójú. Ó fẹ́ sí kóòkì lọ taba lójú bó láti jẹjọ bá a ṣe rí ojú rẹ̀ yìí ní ìjẹjọ ńgbà tó wá gbóúnjẹ náà ni oògùn wo lẹ ti bá fi sójú. Sí ẹ̀wà lóògùn kan tí wọ́n bá ní kẹ́ ẹ má bá ní tán sí wọ́n ní kẹ́ ẹ lọ ra sírọ́ọ̀bù ṣé ti wá rà ẹ tí lọ rà ojú sí yẹn sì ń wọ́ọ̀rì ọmọ yẹn mo rí pé tí wọ́n bá ń fóògùn sí ni ó ti máa relief ẹ̀ because láti jẹjọ kọjú sí bí wà agbèdọ́dọ̀ kẹ́ndé ẹjẹ́ bá ra oògùn sírọ́ọ̀bù yẹn láti jẹjọ tá a ti rí ó níyà àwọn òsì ńlé ní jẹjọ ni láàbá ti bá wálé ẹnìkan ní ká fún un ní owó kan wọ́n ní ká fún un lówó bá a ṣe máa ń wá every Friday níbi tí wọ́n ti wá máa ń gbóúnjẹ nìyẹn tí wọ́n ti wá máa ń gbóúnjẹ yẹn àwa máa ń mú ọmọ méjì lọ lé ṣé ń lọ skul báyìí ọ ń lọ skul sọ ń lọ skul bó ló ń lọ sẹ́mẹ̀sì ok government school tó wà ní ibẹ̀ yẹn ọlọ́run o anyway ó yá. ṣé ti yọ máìkì kan lára kìnìyẹn ni. mo ti yọ ó yá fún bá mọ kìnìyẹn bá mi mú orí ẹ sọ̀rọ̀ sí ọ̀lọ́ skul ni ẹ súnmọ́ bí kí alẹ́ tó ń parọ́ pọ́ mọ́ ẹ lọ skul. wọ́n kọ́ lọ́mọ́. làmọ́ kìíní mọ́ o gbọ́ tó bá jùlọ làmọ́ kìíní mọ́ mi ò mẹ́ fún àtìlẹ́ sọ mi ò mẹ́ ṣé ọmọ yóò lọ skul. tó bá jùlọ làmọ́ kìíní mọ́ brọ́dà mi ẹ jọ ẹni ẹ tẹ bá yí kí wọ́n alẹ́ tó ń parọ́ kí ló dé tí wọ́n náà parọ́ wọ́n lọ skul. òun là ṣe ètò lé lórí láti lọ òun náà ti jẹun. òun là ṣètò ẹ bí báwo ni ó ṣe rí ẹ. kí wọ́n alẹ́ tó ń parọ́ sásìkò tó yẹ mọ́ parọ́ rè ó ti ní ọbọ̀yàn náà lọ sọ pé kọ́mọ ọ sọ pé òun lọ skul mọ́. owó kódà kòròwó tí èrò ògùn fọmọ yẹn. kòròwó tí èrò ògùn fún. tó bá sọ̀tọ̀ lánàá bí ìjẹta bọ́jẹ́ 500 ń fọ pé kọ́ lọ fìrà fún ojú náà wọ̀. ó tún wá ń parọ́. ojú ẹ ti hàn àfẹ́tẹ́. ẹnu tó sọmọ yìí lójú lè sìn ẹ tó sọmọ yìí lójú lè sìn ó lè ba ojú yẹn jẹ́. ó lè bàjẹ́ o. skul lèmi ti ẹ sọ pé bí yóò ṣe. àtijẹ́jọ́ lẹ́mí mi ti mú ọmọ yìí àtijẹ́jọ́ ṣùgbọ́n ó níyà àwọn òsì lé. ọ yẹ súnmọ́ bí. súnmọ́ bí báyìí. ẹ fi lè jọ máa lọ. bó ti wà máa lọ gbàrún torí wọn lódòrì. ilé ọmọ gbàrún torí wọn lódòrì. ọmọ lọ gbàrún torí wọn lódòrì. ó náà òṣìṣẹ́ yẹn kan. ọmọ bá wọn rẹ̀ lọ nígbà tí òṣòwò kò ṣẹ́ náà. ọmọ bá wọn rẹ̀ lọ kọ́. ọmọ sunkún. òun ní ìdí ẹ̀ náà. tọ́lọ́run bá dé tó bá fẹ́ gbàgbọ́. òun gángan kò ní ìyá kò ní bàbá ọ̀lẹ́ nìkankan. ó ń gan sọ̀rọ̀. ó lè sọ̀rọ̀ kí ló fẹ́ kún fún ẹ kí ló fẹ́ kún ẹ pẹ́. ẹ dàlè ẹ má pariwo kò ní ìyá kò ní bàbá àwọn náà ní ìyá kò ní bàbá. àwọn ọmọ òkú ayé tí ń gbó kiri náà. bàbá àwọn ọmọ náà ti kú. wọn kò ní bó má bá ti fẹsẹ̀ lélẹ̀ báyìí ni gbogbo ìgbélé ti kú. bàbá rẹ̀ ti kú. kí wàá lóde tí wọn náà ń parọ́ ò bá sọ fún wa. ọmọ yẹn gan ojú yẹn dà sọ́rí inú owó tá a fẹ́ fún yín ní ìsìn ó yá owó yẹn ó yá bá a mú envelope yẹn. pẹ̀lú ògo ọlọ́run á wà mú ọmọ ìrọ̀lẹ́
lọ bí káàtì bá ara tí wọ́n tiẹ̀ ti kọ́kọ́ ojú rẹ̀ yìí owó alákọ̀ọ́kọ́ ní tó jẹ lénìí rè ní àwọn owó táwa gan ha. Nínú owó tá tó jẹ lénìí òun lè léyìí owó tẹ́nìkan ni a fún un ọ̀yẹ́gbẹ́ owó tẹ́nìkan ni ká fún un òun lè léyìí ọ̀yẹ́gbẹ́ àwọn táwa bá ti wá fún yàn lówó ní tá a máa ń fi sọrí lóúnjẹ ṣé ń gbọ́ tẹ́ ẹ bá fi sọrí nǹkan mi yóò dùn wá ẹ lọ bá àwọn ọmọ ìfẹ́ ránjẹ lé ṣé ẹ rojú ẹ pẹ̀lú ògo Ọlọ́run á padà wá sọ́dọ̀ ọmọ yìí á mú lọ ibi tí wọ́n ti bá a ṣe ojú rẹ̀ ojú yìí gan ń ro àbí kò rọ bọ̀ kò ṣeé fi wòrùn ẹ mọ̀ rí yóò ti lóògùn tá a bá ti mú débi tí wọ́n ti oògùn tó lè máa kán sí tó fi relief ẹ̀ wọ́n á sí fún kí alẹ́ tó ń pa parọ́ gbogbo wọn náà ni ó lọ skul o ó tún láwọn àgbà ìwọ náà lọ skul sọ̀rọ̀ eléyìí náà lọ skul Ọlọ́run o ṣébi tẹ́rẹ̀ níbi ilé àràpà kan níbi ẹ̀yìn bíbá yìí. ẹ àní tá a bá ibo lẹ̀ ìjọ yẹ wá sòlè nígbà èso omi tó ń gbé sódà torí tá a bá fẹ́ padà wá àánú àwọn ọmọ ìlú sí ní ju especially ọmọ yìí ó yẹ dìde Ismaili àánú ẹ̀ sí ní pẹ́ ó yẹ ìsòmí tẹ̀ ń gbé. bí ọdún bá mẹ́wù mi wá mẹ́. ọmọ tẹ́lòmíì fowó wá kiri tí ò rí. bá mẹ́wù mi wá. Ọlọ́run fún wọn ní mọ̀. Ọlọ́run fún wọn ní mọ̀. wà láì ìgbẹ́ tí wọ́n rán ní bíẹ̀. wọn àárẹ̀ bá ń kó bàtà mi wọ́n. mo ti wò pọ́ ọmọ yìí gan bí ṣe bọ́mọ yìí ṣe ń ṣe ọmọ tí ó ṣàfù. skul ó rí bí a yọjú sí ọ̀rọ̀ lẹ́yìn sógbọ́ ó gbọ́.